on to 2023. If you are here, subscribe to our YouTube channel. Please subscribe now. New year, new system. Follow us. Ọlọ́run ó ṣe àdúpẹ́ o tó jẹ́ kí Lukumanu àti Sẹ́kìnà tó ṣègbéyàwó jẹ́ kí ìgbéyàwó wọn dùn kó lóyin o táyé ó sì lè máa fi tiwọn tọrọ títí ayérayé o Òṣogbo pẹ̀lú Ẹdẹ Ọ̀ṣun ní àwa ara wa la ríra wa o. Alára ṣe tirẹ̀ ó yẹ wọ́n Àjèrò ṣe tirẹ̀ ó yẹ wọ́n ìgbéyàwó tá ń ṣe lẹ́ni o Olúwa jẹ́ kó yẹ wá o ìgbéyàwó tá ń ṣe lẹ́ni o Olúwa jẹ́ kó yẹ wá. ọjọ́ ayọ̀ tí wà lóde ìgbéyàwó tí ẹ ń ṣe àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. Òtítọ́lọ́yẹ tó wọlé dé o ọmọ ìmáàmù Mùsàlódé dídùn dídùn sóní tó yín yíyọ yíyọ sóní tẹ́yẹ ayọ̀ tiwa tó wọlé dé kò ní bàjẹ́ títí láíláí àwọn àti ọjọ́ ẹni sí rere ọjọ́ ìgbéyàwó aláyọ̀ o láàrin Lukumanu Kọ́mọrùdín pẹ̀lú Sẹ́kìnátù Mùsá àwa ara wa láríra wa ẹ̀yin ọmọ Sẹ́lẹ̀rú àgbò Òṣogbo àgbàrá àgbò àti tìmí àgbàlérẹ̀dẹ̀ tá bá ń sọ̀rọ̀ fẹ́ aláìlọ́bà wọn ìfẹ́ tó dùn sí ni wọ́n ń sọ ìfẹ́ tó kún fún mímọ́ àti gbà rẹ̀ nígbọ́ o láláìsí iyèméjì ló ń bẹ láàrin Khadija àtòjíṣẹ́ ńlá Muhammadu irú èyí là ń tọrọ fún yín o àyànmọ́ tí yín lè yí èṣù níyà yín láíláí. ọjọ́ ayọ̀ tí wà lóde ìgbéyàwó tí ẹ ń ṣe àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. tọkọtaya fèyí kan gbà ó ìgbéyàwó tó ṣẹ̀ṣẹ̀ ṣe láórí tọkọtaya tẹ̀síjọ́ mi àmárèdè o ṣùgbọ́n tó bá débì kan a ò ní rí tọkọtaya mọ́ kálukú àrìn tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ o ìrírí mi wà lè yí o bàbá àti ìyá arúgbó kan ní mo máa rí táǹjọ́ márèdè o wọ́n dira wọn lọ́wọ́ mú bàbá gbé báàgì yàdá ni ọ̀pọ̀ ojú ló ń wo wọn ó tó rọ̀rọ̀ wọn jayé lójú pé fẹ́ yìí kò wọ́pọ̀ ó sì ti wọ́n ní àárín wa wọ́n lẹ́ni tó jìn sí kòtò ló ń ka yòókù lọ́gbọ́n èmi ò fẹ́ jìn sí kòtò ló jẹ́ ń táwọn méjèèjì lọ pé báwo lẹ ṣe gbéyàwó tẹ́ fi wá bá dọ̀jọ́ ẹni tẹ́ fi wá dàgbà dé yìí tẹ́ sì tó ń márèdè ní gbòòrò bàbá aláya mi ní ìfẹ́ mi sí ní ẹ̀mí mi òun ló máa mí jù ló sì máa nǹkan tí mo fẹ́ o mo ní gbàgbọ́ nínú rẹ̀ ló jẹ́ kí n gbẹ́kẹ̀lé òun lólùdùnnú mi iyọ̀ ayé mi ni òun lòdòdó ayọ̀ mi ni mo fi mọ̀ káàkiri mo ní gbèsè ayé ìwù mi bàbá ní o máa nǹkan kan kó tó di pẹ́ kọ́ di jíjẹ sọmọgùn tó ti là kọjá ọmọ tó gbọ́njú ò sọmọ wa láti ìyá rẹ̀ ṣe bàbá bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọkọ-tìyàwó ní ẹ̀tẹ́ tí ó ọjọ́ ayọ̀ tẹ̀yìn lóde. ọjọ́ ayọ̀ tí wà lóde ìgbéyàwó tí ẹ ń ṣe àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. bàbá sọ fún mi pé tóbìnrin bá ń tún rorò njó tiẹ̀ máa ń tó máa ń sọ bàbá sọ pé ń tó máa ń sọ ní tó bá dàrú àtúkà o tó bá dàrú àtúkà o ṣùgbọ́n ọkọ olórí ilé ni kò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o torí nígbà mìíràn ó wá hùwà bí ọmọdé tá a ṣeré gbàgbé ara tá a fi bọ̀pọ̀ nǹkan jẹ́ táwa máa kábàámọ̀ lẹ́yìn ìwà ìtọ́ tó ti wù ó tó wá rí ìyàwó
mi yẹn lẹ́yìn tá a sì gbéyàwó tán ó láwọn ìwà kan lọ́wọ́ tí wọn kò sì bá tèmi mu ọ̀kan nínú wọn ni tó bá láwọn nǹkan tó fẹ́ ṣe kò kí n fi tó mi létí rárá kátà sọ pé kò kí n gbàṣẹ ẹ̀yìn ọ̀rẹ́ yẹn ní rí bó ti ṣe àwọn nǹkan kan léyìí tó máa ń bí mi nínú báwo ní ṣe láyà tá a máa gbé gbèsè lẹ́yìn mi tí mi kò ní mọ̀ sí ìyàwó ẹni ẹ̀kọ́ kan ní kó mú sọ́wọ́ gbogbo ń tó bá fẹ́ ṣe kó gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ òfin ànábì sí ni má ṣe takọ̀rọ̀ oníṣẹ́ ńlá bàbá ló ń tó ń dùn mí jù táyà mi bá ṣe àṣìṣe kò kí n fẹ́ rí ibi àṣìṣe débi pàtọ́rọ̀ ìdáríjì o kọ́kọ́ mi máa bínú tàbí mo sọ̀rí dìá ẹni tí ó lè ṣe sọ́ọ̀rì ṣe máa pé ó bá kó ń ṣàṣìṣe débi pàṣẹ àtúnṣe kò sóhun tó gbàgbà nínú jẹ̀bi fàtíàdá tí ò lè tutù o ohun tó máa ń dọkùnrin jù ní ká yóò ṣe àṣìṣe kó máa gbà kó ń ṣe àṣìṣe débi pàtọ́rọ̀ àforíjì o tọkọ-tìyàwó ẹni ẹ̀sìn mi àbá mi kà lọ. ọjọ́ ayọ̀ tí wà lóde ìgbéyàwó tí a ń ṣe àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. bàbá tún tẹ̀síwájú o tó bá débi eré lọ́kọ̀láyà àyà mi kan máa ń hùwà bí kò fi ń ṣe mí lóore ni wípé kò kí ń ṣẹ̀tọ́ mi tó bá wù lágbà mí láàyè tábà wálé díẹ̀ ìyédè oorun ló máa fi ń fìyà jẹ mí ìyàwó ẹni sòun tóbìnrin bá kọrun fọ́kọ rẹ̀ àwọn mọ̀lẹ́ká máa ṣe pèlè má ṣe wá bínú Olúwa ó san sàdáàkì lórí rẹ̀ ó tilẹ̀ tọ́ lórí rẹ̀ o bàbá láyà mi tó ń wò yẹn ó káwọn ẹbí mi máa ra má sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kan sì tún lè yí má ṣe tẹ̀ bí ọkọ rẹ̀ dànù bàbá láyà mi sì mòre tí bá ṣe nǹkan fún ìyàwó mi ó máa ń dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ o léyìí tó máa ń wù mí lórí àfijù ilé àfijù ta ìsìtún láyà mi jẹ́ kò kí n so ní ìdọ̀tí rárá ọ̀rọ̀ rẹ̀ ìyàwó ni ó jẹ́ ẹni tó máa mọ̀ọ́rẹ́ kò sì tó ń jó onímọ̀tótó bàbá níbi táyà mi kù sí ìbólúwa ṣe gbà kóso nìyó ọ̀rẹ́ mi kan ni mo wá lọ wọ́n sọ pé kò sí nílé wọ́n ní kí n ro ṣẹ̀dọ̀rẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ bí tán ní kí n jókòó sí ìdánilẹ́kọ̀ọ́ náà ń ṣe níbẹ̀ fáwọn obìnrin tó ti lọ́kọ nípa bá ń ṣe ń bọ́kọ gbélé pẹ̀lú ìlànà Olúwa àti ìlànà tó jíṣẹ́ ńlá gbogbo tí wọ́n ń kọ́ wọn bígbà tí máa yà mí ní àtàwọn ìwà tó ní lọ́wọ́ ọjọ́ yẹn mo rà sójú wọn páyà mi àdàràpọ̀ mọ́ wọn mo jẹ́ ká má sọ̀rọ̀ tí mo ní ẹgbẹ́ aláṣà látúnyẹ ló ṣe ra padà àyà mi nífẹ̀ẹ́ wa bá ń pọ̀ sí i. ọjọ́ ayọ̀ tí wà lóde ìgbéyàwó tí a ń ṣe àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. ìyá ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá lọ́kọ mi fẹ́ mi ó sì ní ìfẹ́ mi dénú tí kò pẹ́ kó tó yé mi ohun tí ó tètè yé mi nípa ọkùnrin níwọ̀ tiwọn obìnrin gan sì ní tiwọn nínú ìgbéyàwó àfidùn o kájọ fi ìfẹ́ hànra wa ká sojúṣe tó yẹ fúnra wa nínú wa á fi jọ dùn o. ọkùnrin tó jọ́kọ̀ gidi tó sì ní bẹ̀rù Ọlọ́run ó di dandan kó tọ́jú aya rẹ̀ o. ó lórí ìyá àti bàbá fún títí ayérayé ni ọkọ ẹni ọ̀rọ̀ kan ẹ̀ o ojúṣe ẹni jíjẹ mímu àtàsọ wíwọ̀ aya rẹ̀ tó fi dérèrè ibùsùn sẹ́ kó sì gba kóbìnrin ò pé tán ọ̀rọ̀ wọn gba sùúrù o
torí nígbà mìíràn ó gba kẹjókòó kẹjọ sọ̀rọ̀ ohun tí o bá fẹ́ kó sì jẹ́ kó yé dájú ohun tí o bá sì fẹ́ kó sì jẹ́ kí ẹ gan òye kò wá ní ó máa ṣàṣìṣe gbogbo nǹkan kọ́ ló lè ṣe dá àwọn nǹkan mìíràn wà tá ó gbà lágbélébù wa yálọ́kọ̀ olórí ilé ní láti ṣe sùúrù tó pọ̀ sùúrù lọ́kọ mi ní ló fi ṣàwárí mi tífẹ́ wá fi wálé kún tàbí wá bá dọ́jọ́ èní kábàánì sọ̀rọ̀ ká gbọ́ ìníyì ọmọlúwàbí tọkọ bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin ìyàwó ẹ máa yí padà ọjà ayọ̀ tí wà lóde ìgbéyàwó tí ẹ ń ṣe àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. Olúwa máa ń bẹ̀ ẹ́ fún wọn lọ́mọ làlùbáríkà àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. kàn bára pẹ́ kàn bára jìn kígbéyàwó wọn ó léèrè àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. ṣẹlẹ̀ wọn nílé aláyọ̀ títí ayérayé àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. àdúpẹ́ fún Olúwa wa tó mọ́jọ́ ìní bá wà láyé. Ọlọ́run ó ṣe àdúpẹ́ tó jẹ́ kí Lukumanu àti Sẹ́kìnà tó ṣègbéyàwó jẹ́ kí gbéyàwó wọn ó dùn kó lóyin káyé ó sì lè máa fi tiwọn tọrọ títí ayérayé Òṣogbo pẹ̀lú Ẹdẹ Ọ̀ṣun ní àwa ara wa la ríra wa àpẹ̀mọ́ nínú ilá àṣìṣínú làṣà àṣepọ̀pọ̀ ẹ̀mọ́ lẹ́mọ́ kúkú lọ ọ̀gẹ̀dẹ̀ òkín gbọ́dọ̀ kó yà gan ẹ ó bá kọ bá bo ẹ ó sì bí wálẹ̀ ẹ ò kúkú ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ bàbá ọkọ èní ni mo wá bá dúpẹ́ nítorí pàwọn gangan lọ́lọ́pẹ́ bàbá wa Kamarudin Lawal ẹ kú oríire ìyá ọkọ tó ń jẹ́ Rísíkàtù aya bàbá ẹ̀yin gangan lọ́pẹ́ yẹmí ẹ̀yin àti bàbá lọ́lọ́pẹ́ ọjà tẹ́ ẹ dá sílẹ̀ ló ti ń gbòòrò yìí ìṣe ọmọ yín ló ti ń sojú ẹ̀mí ẹ kú oríire ó ti dájú pé kò sólùbàṣírí ara kan láyé yìí tó tán kọjá sọ bàbá ọkọ àti ìyá ọkọ tèmi ní wọ́n ní lẹ́yìn Olúwa ènìyàn ló sì tún boni lára já sọlọ gbogbo ẹ̀yin aládùúró tì àtàmúgbálẹ́gbẹ̀ẹ́ gbogbo yín ni wọ́n ní kákí fóun rere tí gbogbo yín ń gbèsè àfa Kamalidin Abu Hanifa gbọ́ bí wọ́n ní kákìyín àfa Yínká àti njẹni Akọ́lá electrician ní dúṣe nkúra wọn dúpẹ́ lọ́wọ́ yín àfa alálàgbàdo náà ò sì gbẹ̀yìn nínú àwọn tí wọ́n tó ní kákí àfa Gani ní gídá mọ́ngò àfa Isa ní Báríkì nsálẹ̀ àfa Gani lè kéwù gbogbo yín ni wọ́n kí gidi gan wọ́n tó ní kákí bàbá Taofik láti ìlú Èkó pẹ̀lú Wòsílà àti àǹtí Rábàtù wọ́n dúpẹ́ wọn lẹ́ ṣeun mo wá dé wẹ́rẹ́ bí eji alẹ́ mo dé wọ̀rọ̀ bí eji èwúrọ̀ ẹ máa bá mi ká lọ bàbá ọkọ ni wọ́n ní kákí ẹgbẹ́ ọmọ ẹdẹ mà kó àrógùn wọ́n pé tí mo máa ń jẹ dé mi ó sì jẹ́ sàmùsàmù ní láì fábẹ́rẹ́ ta yín títa kọta bó bá débi tó ti yẹ kí wọ́n ó ṣeré pápátá bó sì ti gbáradì ìjàkadì tákọ́ wá ń dáwọ́ rú ìkùnsínú ló máa ń dá sílẹ̀ pẹ̀lú fajúro tí bàbá bá sì jẹ́ ban sakabula lójú ogun àdúrà tá máa gbà fọmọ tó bá bí ni kó jẹ́ bọ́ǹbù lójú ìjà po gbogbo ẹgbẹ́ ọmọ ẹdẹ mọ̀ kó àrógún wá ní kákìyín ẹ̀yin lọ́mọ ẹdẹ mọ̀ kó àrógún yà fún àgò ajílá lọ́sọ̀ọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin ẹ̀yin lọ́mọ ojú oró tí ò jẹ́sẹ̀ yẹ ó tó mi nínú ilé ẹdẹ ọmọ ìwọ̀ kéékèèké tí òjò mi ọba ó tòrò ẹ̀yin lọ́mọ arún gbàdo làlù ọmọ arún gúgúrú wọlé ẹdẹ ẹ̀yin lọ́mọ tìmì àgbálẹ̀ ọlọ́fà tó ń dínà tìmì àgbálẹ̀ ọlọ́fà tó ń dòmù tìmì àgbálẹ̀ ọlọ́fà tá àtàkù pọnrangandàn sójú ogun iwájú ọlọ́fà kò kú ṣe é gbámú ẹ̀yìn ọlọ́fà gan kò ṣe é dìmú àárín gbogbo ọlọ́fà gan iná ní lálálá ẹ̀yin lọ́mọ tìmùtìmù tí ò ná ní alábàárà ọmọ gbónúgbó tí ò ná ní onídìrí nígbà kankan bẹ́ẹ̀ sì ni elétí dídì gangan ò sì ná ní aláriwo wọ́n wá ní kákálága àti gbákejì alága ẹgbẹ́ akọ̀wé àtàpàkògùn ògbẹ́yìn nínú àwọn tí wọ́n ní kákí bàbá Quarters àfa Aládẹ̀mí àfa Kosim tí í ṣe bàbá Sùlíyà gbogbo yín ni wọ́n ní kákí bàbá Mansuru
ajímọ̀tẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ yín o àfàtọ̀ fíktì ṣe bàbá àzízá wọ́n tó ní káàkì yín o pẹ̀lú bàbá kàbírù wọ́n dúpẹ́ lọ́wọ́ yín wọ́n tó ní káàkì bàbá wùmí sàtì sẹ̀gbọ́n ọkọ wọ́n wá ní káàkì màmá wa mùsílímátù nílé ọlọ́sùn ìyá ṣakirátù láǹkì pẹ̀lú ìyá mẹ́nàtù tí í ṣe yẹ ẹlẹ́ja wọ́n ní ká fọwọ́ ìwẹ́wọ́ lọ́wọ́ fímọ́ bẹ́ẹ̀ sì ni kíkan ò lè dágbóse ẹsẹ̀ àná sì ní jẹ́ mo dúpẹ́ tí sì tún mú ní gbọ̀tún oore gbogbo aládùúró ti pẹ̀lú tẹbí tálá nìyá ọkọ ní ákí o ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá alẹ́ kan ìyá nóòrù ìyá gómìnà pẹ̀lú ìyá sàdíà ní kọ́tàsì gbogbo yìí ni wọ́n ń kí o wọ́n tún ní ká kí ìyá àbèjì tí í ṣe ìyá kàfílà o ìyá àjọkẹ́ ìyá àjàní ní gídá máńgò àti ìyá mọ̀nìrà ní túngá wọn láwọn fìrè gbáre ìyá yusufu àti ìyá wa olúbísí ní chanchaga wọn dúpẹ́ wọn lẹ́ẹ̀ṣeun wọn tó ní ká kí ìyá kúdírá àti màmá ayọ̀ láti ìlú wo kan náà sì ni mo wà ìyá àgbà nílé lúbú wọn dúpẹ́ lọ́wọ́ yín wọn lẹ́ẹ̀ṣeun mi ò tí ì kúrò nílùú wo wọn tó ní ká kí bàbá bọ́sẹ̀ àti bàbá síkírá bùrọ̀dá sẹ̀míù aláàjì síkírù àti ìyá aláta bàbá wa amóbíẹ̀yá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wọn lẹ́ẹ̀ṣeun bàbá abéjì àti bàbá àìṣà wọn tó ń kí yín o èyí tí wọn nílùú èkó sì nìyẹn pẹ̀lú yusuf nímìnà wọn dúpẹ́ lọ́wọ́ yín gidi ni wọn ìyàwó ló wá ní ká kí bàbá àti màmá mùjíbà o ìyá arúkà àti màrúfà ní gbòòrò ẹ̀dẹ̀ ó dúpẹ́ ó ní ẹ̀kọ́ àdúrótì ó la òjò fìrè gbáre àwọn èèyàn ìyàwó wa ni mò ń kí láti ìlú òṣogbo òròkì ọ̀ṣun òṣogbo nílẹ̀ òbí ohun àmúṣowó gbogbo ènìyàn ló máa ń gbàdúrà pé kí ṣe ọmọ àwọn aṣojú ẹ̀mí àwọn aláyé ń bí àdúrà wa tó ti ń gbà náà la fi ń dúpẹ́ lọ́wọ́ olúwa ayọ̀ ọ̀hún tó ti ń ṣojú wa náà kò sì ní padà dìbànújẹ́ bàbá ìyàwó ẹ̀ nílà bá dúpẹ́ o bàbá wa Musa Adéjùmọ̀ ọpẹ́ ní fólúwa bàbá wa Saliu Adéjùmọ̀ ẹ̀yin gan sí lọ́lọ́pẹ́ bàbá wa Aliyu akínyìn kú oríire ìyá ìyàwó ẹ̀ ní o ohun ayọ̀ yín lóde kò ní dìbànújẹ́ lọ́lá olúwa màmá wa Táyìbá Musa tóbìnrin bá wo ọmọ wọn tó sì sinmi náà rèlé ọkọ kò sóríire ńlá tó tó àdúpẹ́ lọ́wọ́ olúwa màmá wa Fáwọ́sá Adéjùmọ̀ màmá wa Fọ̀dílá màmá wa Mùsílímátù àti màmá wa Táyé ìyá Wàsíù Adéjùmọ̀ ẹ kú iṣẹ́ olúwa ayọ̀ akárí o a ó sì jọ fìrè gbàre lọ́lá olúwa ìyàwó ẹ̀ ní tí í ṣe Sẹ̀kínátù ló ní ká bóun kí gbogbo ẹ̀gbọ́n òun ọkùnrin Mr. Jalili pẹ̀lú Mr. Kọ́dírì ó ń dúpẹ́ lọ́wọ́ yín o Mr. Najim pẹ̀lú Mr. Abdulrahman àti Abdulmajid ògbẹ́yìn nínú àwọn tó tó ní ká kí o àǹtí wa Jalila pẹ̀lú Rukayatu Kabiru ó tó ní ká kí yín o pẹ̀lú Ajara Sarafadin àti Táwa Kálítù Rasaki gbogbo yín pátá ló ń kí o Táyé Kẹ́hìndé ó ń dúpẹ́ lọ́wọ́ yín o ìyá àbèjì ní gídá máńgò àti ìyá Gàníyà Basiratu níbòsò gbogbo yín pátápátá ló ní ákí o Basira Chimbi Muinatu pẹ̀lú Rísíkátù Kàfìn ó dúpẹ́ lọ́wọ́ yín ó lẹ́ẹ̀ṣeun ìyàwó ló tún ní kákí gbogbo àbúrò òun pa òjò fìrè gbáre Basira Musa Sẹ́límọ́tù Jamiu pẹ̀lú Nàfísà àti Nàfísàtù Chimbi gbogbo yín pátápátá ló ní ákí o bàbá ọkọ náà wá ní ká bá wọn kí gbogbo àwọn ọmọ àwọn pátápátá ó pàjọba ara wa pẹ́ ó sì fìrè gbáre lọ́lá olúwa ó bẹ̀rẹ̀ látòrí Títílayọ̀ àti Sẹ̀kínà Ìdáyàtù àtàsísà Kẹ̀rímátù pẹ̀lú Nájímù Saidi Saburi náà ó sì gbẹ̀yìn nínú àwọn tí wọ́n ní ká kí o Marufu Wẹ́dà àtàmẹ́ẹ̀dì tápà wọ́n ń kí yín o Alhaji Hosseini pẹ̀lú Mansuru gbogbo yín pátápátá ni wọ́n ń kí o Kabiru àti Yakubu wọn là ò ní faburú sanre fúnra wa ìyá mi náà ti ṣe ẹlẹ́jà ló wá ní ká kí ẹgbẹ́ Èjìwùmí Best Social Club wọ́n ní kákálága tí í ṣe ya Mohisi àti gbákejì alága tí í ṣe ya Mubarak akápò ẹgbẹ́ tí í ṣe ya Shehu Faina ìyá Mohammed PRO tí í ṣe Esther májè kó bàjẹ́ tí í ṣe ya Aisha àti gbákejì tí í ṣe ya Khalid gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ni wọ́n ní ká kí o wọ́n láwọn jọ fìrè gbàre lọ́lá olúwa wọ́n láwọn sì máa ríre bára wa ṣe èyí ò ní jáse mọ́ ìpàdé wa bí oyin o kólúwa ọba ó yọ̀ǹda fún wa ìpàdé wa dínú ìmọ̀kù orin wa tuntun tó ń bọ̀ lọ́nà níbi ètò wàlímà tó ń bọ̀ lọ́nà.
Ìwà ṣe kókó nínú ìgbéyàwó tọkọ-tìyàwó ènìyàn gbọ́ ìwà ní kẹ́ni. Ìwà ṣe kókó nínú ìgbéyàwó tọkọ-tìyàwó ènìyàn gbọ́ ìwà ní kẹ́ni. Kí ló dé tata kò kí n sọ̀rẹ́ ojú? Ìwà wọn ò bá wa mu. Kí ló dé tójú kò kí n sọ̀rẹ́ abẹ́rẹ́? Ìwà wọn ò bá wa mu. Kí ló dé tó gini kò kí n sọ̀rẹ́ ikú? Ìwà wọn ò bá wa mu ní. Tọkọ-tìyàwó ènìyàn tẹ́tí. Òtítọ́lọ́yè Túndé. Ọmọ ìmọ̀ Musa tún gbé wá sùdé. Ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí gbọ́. Wájọ wa lọ́rẹ́ jọ ń sọ̀rẹ́ o. Ìwà ló ṣe kókó. Ọmọ akéwú ṣe wàlímà kò tún máa pọ̀ máa kéwú tán ìmá sì tún pọ̀ rẹpẹtẹ tó sì tún yẹ pé kò máa kọ́ o. Ọmọ akéwú ṣe wàlímà kò tún máa pọ̀ máa kéwú tán ìmá sì tún pọ̀ rẹpẹtẹ tó sì tún yẹ pé kò máa kọ́ o. Àbí Ìmáàmù Musa ọlọ́mbà wa fọ̀run kẹ́ wa ò dákun fọ̀run kẹ́ bàbá wa. Àwọn alágbìlẹ̀ ayẹyẹ ènìyàn èyí tá péjú táwọn ṣe wọ́n ti gbẹ̀gì ẹ̀sìn sílẹ̀ èyí tí kò kú dọ́jọ́ ìní. Aláǹsẹ̀lẹ̀ ni àwọn kan ti ṣerú rẹ̀ bí wọ́n ṣe parí wàlímà nílé kéwù wọn ti dúró. Kéwù kíkẹ́ kò dúró lásán ọ̀pọ̀ ni ó tọ́ Kúránì mọ̀ wọn kàn fi Kúránì àbí kan. Wọ́n ti gbàgbé òfin ẹ̀kọ́ pé náà ti kà mí lọ́jọ́ kan kí dúró tiẹ̀ lọ́jọ́ kan ni. Wọ́n náà ti kà mí lọ́jọ́ kan kí fẹ́lẹ̀ lọ́jọ́ méjì ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́dẹ̀ tó lè ká Kúránì mọ́. Bóyá tó lórí tẹlẹ́mù ẹ máa ń bọ̀ ní gbàgede àsìkò ọ̀rọ̀ tó. Òjò tó rọ̀ sí rèké ló rọ̀ sí wúwo. Ìgbọ́n tó mi rí jẹ títí tó fi lọ́lá o. Ṣé bóun lẹ rírí jẹ ti gba ogún kòkó? Ìbí tàbá làwọn funfun sálábí dúdú. Ọ̀rọ̀ Nàìjíríà ìbò yé ni mọ́ o. Ẹ̀sùn mọ́ bí o, kájọ wòye sí i. Ẹ̀sùn mọ́ bí o kájọ wòye sí i. Ẹ̀sùn mọ́ bí o, kájọ wòye sí i. Ẹ̀yin òbí ẹ wá. Ìyá ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá lọ́kọ mi fẹ́ mi ó sì ní ìfẹ́ mi dénú ṣùgbọ́n ó pẹ́ kó tó yé mi. Ohun tí ó tètè yé mi nípa ọkùnrin níwọ̀ tiwọn obìnrin gan sì ní tiwọn nínú ìgbéyàwó àfidùn o. Kájọ fi ìfẹ́ ara wa ká sojúṣe tó yẹ fúnra wa nínú wa àfijọ́ dùn.